kàyééfì ńlá ọwọ́ ọlọ́pàá tẹ ìmáàmù àgbà nílùú Sokoto wọ́n ní ó ń ṣàgbọ́dẹ̀gbà fáwọn agbésùmọ̀mí. Àwọn ọlọ́pàá ti fi ṣìkún òfin mú igbákejì ìmáàmù àgbà mọ́ṣáláṣí Jímọ̀ ńlá ti Kangiye tó wà ní wọ́ọ̀dù Atankwayo níjọba ìbílẹ̀ Gwadabawa ìpínlẹ̀ Sokoto. Ẹ̀sùn tí wọ́n sì fi kàn náà ni wípé ó ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn báńdíìtì tó ń yọ ará ìlú lẹ́nu tí wọ́n sì ń da omi àlàáfíà rú ní ìpínlẹ̀ náà. Ó ṣojú mi kòró tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà sọ wípé ìwádìí táwọn ọlọ́pàá ṣe láti máa tọpinpin àwọn oníṣẹ́ láabi àtàwọn tó ń ṣagbátẹrù wọn nílùú Sokoto ló tú àṣírí ọ̀hún tó sì ṣe àfihàn pé ọjọ́ ti pẹ́ ọ̀nà ti jìn tí Sirajo ti ń ṣe agbódegbà fún àwọn oníwà ọ̀daràn náà nípa kíkó àwọn ọ̀kadà alùpùpù àtàwọn nǹkan ìjà míì fáwọn báńdíìtì tí wọ́n ń ṣòro lọ́nà Tangaza tó súnmọ́ ẹnubodè orílẹ̀-èdè Niger. Lára ìwádìí náà ni wọ́n ti ṣe àwárí owó tó tó mílíọ̀nù 17 náírà lákòótó afurasí ọ̀hún, èyí tí wọ́n sọ furasí wípé ó ṣeéṣe kó jẹ́ owó tí afurasí náà rí látara àwọn nǹkan ìjà tó ń kó fún àwọn jàǹdùkú. Ìtẹ̀síwájú ìwádìí fi hàn pé Sirajo tún jẹ́ alága wọ́ọ̀dù rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú kan tí ìròyìn kò dárúkọ. Bákan náà ni wọ́n pé níṣe ni ó tún jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ àwọn alága ìjọba ìbílẹ̀ ní ìjọba ìbílẹ̀ Gwadabawa. Afurasí náà tó jẹ́ pé òun ló máa ń gba ipò ìmáàmù àgbà tó jẹ́ bàbá rẹ̀ láti kírun jímọ̀ fún ará ìlú nígbàkúìgbà tí bàbá rẹ̀ kò bá sí nílé, ni wọ́n sọ wípé àṣírí rẹ̀ tú lẹ́yìn ìgbà pípẹ́ tí àwọn agbófinró ti ń ṣọ́ lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ìrìnsí rẹ̀. Ìròyìn tẹ̀síwájú wípé ìgbésẹ̀ yìí ló wà lára ìgbìyànjú àwọn aláṣẹ àtàwọn agbófinró nílùú Sokoto láti gbógun ti àwọn tó ń ṣe ìrànwọ́ fún àwọn agbésùmọ̀mí lọ́nà kan sí òmíràn nílùú Sokoto àti ní àwọn orílẹ̀-èdè alámúlétì.